Tenny ọmọ ológo. Ẹ bá mi pín fídíò go Tenny ọmọ ológo. Má yíwọ́ ẹ̀ sí BRT o. Tenny yí ọwọ́ ẹ̀ sí BRT lane. Má dé ìtọ́ mi Yorùbáwùyí lórúkọ mi. Láyé lájí ẹ Tenny nílé ají ẹ má jẹ́ kí n gbọ́ orúkọ mi Yorùbáwùyí ní ẹnu ẹ. Stay your lane. Day your day. Make a day my day. Mi ìsínlẹ́gbẹ́ fracas yín o. Ṣùgbọ́n pé mo ti pè é rí àtijọ́ sọ̀rọ̀ rí. Àwọn ọ̀kẹ́ máa record èèyàn. O lè gbé record ẹ̀ jáde o. If I have ever spoke about anybody negatively pẹ̀lú ẹ̀. Tenny, stay your day. Waka pass. No dey come my page. Tenny, be careful. Never you come to my side again. Never you mention my name. Officially. Stay your day o. Wallahi talai small be like let's lawa. O sọ pé o ṣe Yorùbá nation mọ́. Kò sí wàhálà. O mi láfẹ́ Yorùbá nation ló wá dàrú. Kò sí bìlísì. Má yẹ kí n gbọ́ orúkọ mi ní ẹnu ẹ. Ìwọ onírọ́ òfò onírọ́ ìyà yìí. Even if you will mention my name, lójú ayé mi láì tí kú mi, ó dẹ̀ fi mí jẹ́rìí irọ́. Yorùbáwùyí, ó gbẹ́lẹ́nu Yorùbáwùyí. Ṣé wọ́n bá mi ṣí ẹ ni? No, Tenny, ṣé wọ́n bá mi ṣí ẹ ni? Kí ni tèmi àti ẹ? Lójú ayé mi, olówó show mi, ó dẹ̀ pa irọ́ mọ́ mi lójú ayé mi. Jẹ́ kó rí ẹ fàpò. Ajẹ́ bá ń sinwin kó mojú náà o. Jẹ́ kí orí ẹ kó ṣe kíni kó ní epo. Tí ajá tó bá ń sinwin kó mo èmi ò kí n ṣe Sunday Igboho o. Mi lè ṣàwọn tó ń bá fà o. Má dé tọ́ mi rárá. Tó bá já wèrè o lè já wèrè tó máa lù o. Má dé ìtọ́ mi. Má fi mi kọ́ bọ́dì. Sunday Igboho tó sọ di toothpick yẹn continue. Èní ni Monday. Tí ẹjọ́ Tinubu sì wà ní kóòtù. Èní 22nd of May 2023. 22nd of May 2023. Ẹjọ́ Tinubu sì wà ní kóòtù. Tí wọ́n sì ń fà lọ́wọ́. Ṣé Sunday Igboho bọ́ta ni? Ó wá ń fi mí jẹ́rìí irọ́. Ó wá ń fi Yorùbáwùyí jẹ́rìí irọ́. Irọ́, àbòsí, ìkíṣí, tẹ̀mbẹ̀lẹ̀kún, ọ̀tẹ̀ is never in my diary. Mo lè burú. Tí wọ́n bá ṣẹ́ mi, kí sáré sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, ó ti tán nìyẹn. Bẹ́ẹ̀ ká ṣe ìkíṣí, ká pa irọ́, ká ṣe tẹ̀mbẹ̀lẹ̀kún, èké, kò sínú diary mi. Tá bá ń ṣe pé bá wa ṣe fẹ́, à ń bá wa ṣe kíní kan. Ẹgbẹ́ kan nìyẹn dúró sí. Bẹ́ẹ̀ kó máa fi mí jẹ́rìí irọ́ lójú ayé mi. I will not take that from you. I will not allow that. Mi ò kí ń gang fight. Èmi mo sọ fún ẹ, mi ò kí ń gang fight. Mi ò kí ń ṣe ọ̀rẹ́ anybody nínú yín. Either you are an agitator or you are not an agitator. Mi ò kí ń ṣe kí mo sọ fún yín ọ̀rẹ́ anybody. When I first came into this agitation, mo pé ká ṣe wa lẹ́yọ̀ kan, kíjà má ṣe ìjà náà mo bá yín pẹ̀lú ẹ̀. Kíjà má ṣẹlẹ̀, mo á pe lágbájá, kò sẹ́ni tí mi ti pè rí nínú yín. Ṣùgbọ́n mo ti pé fínú fracas lẹ ti wá. Aṣẹ́wó tó gba olùdé lọ́rọ̀ yín. Tó lọ sí leave ni, tó lọ sílé ọkọ ni, leave ló gbà. Not gbogbo wọn o. Aṣẹ́wó mi, tó bá lòun lọ ilé ọkọ, ó lè stay síbẹ̀. But mo ti pa aṣẹ́wó tí ń yẹ lè repent. Ọ̀rọ̀ tẹ́ ń gbẹ́ náà lè fẹ́ máa gbà. Kẹ́ máa ṣe fracas ẹ máa kẹ́ máa bú gba àwọn èèyàn. Tenny, I will pray your voice. Tó ti fi mí jẹ́rìí irọ́. Káyé bá mi gbọ́. Tenny, stay your lane. Yí ọwọ́ ẹ̀ sí BRT kò jọra wọn. Ó fẹ́ gbọ́ Tenny kò jọra wọn rárá. Èmi àti ọ̀rọ̀ wa kò papọ̀. Sọ̀rọ̀. So definitely mo tètè kọ́kọ́ sọ̀rọ̀ náà. Púpọ̀ mọ́ ṣàpàtà kan dájàlẹ̀. Orí share. Àwọn tẹ́ wà lálẹ́. No. This our share. Àwọn share. Nígbà tó ọmọ Yorùbá ti débẹ̀ yìí Sunday, báwọn ẹmẹ̀wà rẹ̀ sọ̀rọ̀. Ọ̀lẹ́ Sunday ò ní fẹ́. Mo ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ní sùúrù, bọ̀bọ̀ yìí. Sunday go ní fẹ́ fata gígùn mu gààrí. No wonder, ó ti mọ̀ pé mo lágídí. Ló fi ní kí wọ́n dáàbò Tenny. Ó mọ̀, ní ìsọ́pẹ́ bákan
kò sí nǹkan kan lẹ̀ mọ́. Story. Negotiate. Tí n sá fún yín. Onírọ́ òfò. Ló fi ń jà. Onírọ́ They ìyà. cannot stop you not to fight. They would rather to fuel it. Ìkan ọmọ oníwárápá. Tẹ́ bá ọmọ oníwárápá. Tí mo máa ń pè lọ́mọ oníwárápá. Ṣé tó pọ̀ mọ́lọ́mọ́lọ́mọ oníwárápá ó dẹ̀ bí tiẹ̀. Ó ń pè mọ́lọ́mọ́lọ́mọ oníwárápá. Ṣé Yorùbá nation tẹ́ fẹ́ lélẹ̀? Èmi fẹ́ Yorùbá nation eléyìí. Yorùbá nation tẹ́ máa fi Arabu, Ebu Arabu ra yín. Tó pé Yorùbá nation tẹ́ yín fẹ́ nìyẹn. Èmi ò fẹ́ Yorùbá nation yẹn. That's why I called almost all of you. Mo ti pè rí. Bóyá èrò bí mo wá popularity ngbà yẹn. I am a dry meat that fills the mouth. A fire that can burn without faggots. Then I know I can make name without you guys. Kò sí evidence mi ò share nínú yín. Kò sí tí mi pè rí nínú yín. Ṣé ń share fídíò mi ni? Ṣé mo pè pé bá mi share fídíò rí? Àbí mo pè pé kẹ́ bá mi sọ̀rọ̀ rí? I keep on calling you guys láti make it peace. Ọmọ oníwárápá, continue. Ọmọ tí mo máa ń pè ní ọmọ oníwárápá. Tẹ́ bá rántí níjọ́ tí ọmọ yẹn jáde gbogbo lórí Yorùbáwùyí ńjọ́ kan. Wọ́n níbi tó ẹ bá mi listen sí bíbí yìí o. Màá sún mẹ́yìn díẹ̀ sí. Òun gbọ́ kí lè gbọ́ tó sọ òun gbọ́ lórí Yorùbáwùyí ńjọ́ kan. Wọ́n èmi sọ pé Tẹ́rì wà á tẹ́. Tẹ́ bò lọ́rọ̀ ẹ. O máa tẹ́. Kí ni mo sọ fún ẹ? O máa tẹ́. Pápá ọmọ mi o. Irọ́ lèmi ò fẹ́ mi. Èmi ò bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ tí mo ti sọ bẹ́ẹ̀ kó kọ́tẹ̀ kó play síta pé mi sọ bẹ́ẹ̀. Lọ jẹ́ kí n súnmọ́ àdúgbò fẹ́ràn. Boy, Sunday go ní fẹ́ fata gígùn mu gààrí. No wonder ó ti mọ̀ tó mo lágídí. Agídí òṣù wo. Ó mọ̀ tí ìsọ pé kò sí nǹkan kan lẹ̀ mọ́. Olófò. Wọ́n ti negotiate. Tí ìsọ fún yín náà fi ń dàrú náà fi ń jà. They cannot stop you not to fight. They would rather to fuel it. Ìkan ọmọ oníwárápá. Tẹ́ bá ọmọ oníwárápá. Tí mo máa ń pè lọ́mọ oníwárápá. Ọmọ tí mo máa ń pè lọ́mọ oníwárápá. Tẹ́ bá rántí níjọ́ tí ọmọ yẹn jáde gbogbo lórí Yorùbáwùyí ńjọ́ kan. Wọ́n níbi tó ti ń post tó ti ń kọ́mẹ́ǹtì ó ti gbàgbé wípé kò ń lo orúkọ tiẹ̀. Kò tí ì log out. Tẹ́ni. Tó máa fi ń kọ́mẹ́ǹtì. Tó máa fi ń kọ́mẹ́ǹtì tó máa fi ń gbéga Tinubu. Kò tí ì log out. Kò mọ̀ pé orí àkáǹtì èṣù tí ó ṣe èdì tí ó dì orí àkáǹtì rẹ̀ ló wà. Tẹ́ni ò parọ́ kú. Bọ́lá Ahmed Tinubu 100%. Ọ̀pọ̀lọpọ̀ gbé ẹ̀yìn kan tún sáré dìbọ́ǹkì rẹ̀. Àwọn lẹ́mọ̀ tó ń wo ṣó wọn. Tẹ́ni ó ṣe débi tó ń lọ ni. Ṣó àwọn èèyàn tí wọ́n ń wò ló ń fún ẹ ní hypertension. You are depressed. Tẹ́ni, you are so depressed. Ọ̀pọ̀lọpọ̀ Yorùbáwùyí èmi sọ wípé Tẹ́ni mà ti mú gbórí bẹ́ríkẹ̀. Tí ìsá fún yín. Ó mà ti mú gbórí bẹ́ríkẹ̀. Èmi ni mo rán must be. Ìjọ tí mo ń sọ̀rọ̀ pé kí bá mi hashtag àwọn èèyàn. Must be there ó dẹ̀ hashtag àwọn èèyàn. Ó hashtag àwọn tí wọ́n ń jẹ́. Ìyà ló ń jẹ. Ìyà ló ń jẹ. Èmi mo ní kí bá mi hashtag àwọn èèyàn. And must be there hashtag. I stand with Owore. I stand with Tinubu. I stand with this thing. Ó dẹ̀ hashtag gbogbo àwọn page yẹn fún mi. Olórí burúkú àṣòṣì má máa ṣí èrè kọ́ dẹ̀ screenshot comment yẹn. Ó lọ gbé sórí page. Ó lọ gbé sínú platform. Ọmọ yẹn dẹ̀ pè pé mommy ẹ̀yin lẹ rán mo dẹ̀ bọ́tà lẹ́sẹ̀kẹsẹ̀. Wípé èmi ni mo ní kí must be bá mi hashtag àwọn èèyàn. Ó dẹ̀ bá mi hashtag àwọn èèyàn. Now wá bọ́tọ̀ wá ń pọ̀ wọ́n lọ́mọlọ́mọ ní wárápá. Tẹ́ni o ti forí gbálẹ̀ o. O gbádùn. Tó bá dẹ̀ bọ́tà fún mi tí ẹ máa ta ni. Wàhálà tó bá fi lè bọ́tà fún mi tí ẹ máa ta ni. Kí ni problem tó ní? Kí ni issue tó ní? Depression is real. Yes, we know. You are depressed. Speak to somebody. Talk to someone. Seek for advice. No matter psychologist, I spoke to you.
ó wá generate nínú ara kó tó wẹ̀ nínú ara. I can see you are depressed. I called you, I advised you on it. Even I did not come out directly to tell you depression. But I can see it. To bá ngota advice mo fún ẹ nígbà yẹn. Because mo ko bá ti ní ẹ̀jẹ̀ nbere, kékeré bele yan ti máa ń pa ẹ̀ka ìrókò. Tó bá dàgbà tán, Olúwere máa gbẹbọ. Olúwere depression ti ń gba ẹbọ lọ́wọ́ ẹ nísìn. You keep on fighting this, fighting that, fighting everybody. To the extent you lose everything, including your followers, your viewers, you lose everything. And you think you can fight every one of us. Or you think you can implicate Sunday Igboho to get more viewers. The more you implicate Sunday Igboho, the less you have viewers. Now you are here to implicate Yorubawuyi again. Ogbolori Yorubawuyi. One ni. Ọmọ yẹn. Oh. So. Ìgbàgbé wípé kò ń lo orúkọ tiẹ̀. Must be o lo. Gbẹ́nu dákẹ́. Must be o lo anything. Must be. Kò tí lo any fake profile láti comment orí page tèmi rí. Must be náà ni. Ebi de ni mo ránṣẹ́ yẹn njọ́ yẹn. Now wá fi mí ṣi ẹ̀rí. Ó fi orúkọ mi Yorubawuyi ṣi ẹ̀rí rọ́. Wọ́n bá mi ṣi ẹni. Ṣé wọ́n bá mi ṣi ẹni? No, wọ́n bí ẹ Tenny ọmọlógo. Ṣé wọ́n bá mi sàsí ẹni? Má dé ọ̀dọ̀ mi o. Stay your lane. Kò yí ọwọ́ ẹ̀ sí bí ṣe wẹ̀ kó wá yí ọwọ́ ẹ̀ sí BRT. Yí ọwọ́ ẹ̀ sí BRT. Má dé ọ̀dọ̀ mi rárá. Stay your lane. Day your day make a day my day. They know they push day o. They know they push day. Don't come my side at all. Máa fi kọ́mẹ́ǹtì. Tó máa fi kọ́mẹ́ǹtì tó máa fi gbéga Tinubu. Kò tí log out. Kò mọ̀ pé orí àkáǹtì èṣù tí ó ṣe èdì tí ó dì orí àkáǹtì rẹ̀ ló wà. Tó ní ó support Bola Ahmed Tinubu 100%. Èmi lè mi ọkọ bá mi hashtag àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn lẹ́mọ̀ tó ń wo show wọn. Ara ń kun ẹ ni. Èyí ló ń support Tinubu 100%. Ara ń kun ẹ pé wọn wo show ẹ ara ń kun ẹ. Orí wárápá wá jáde fún Tenny. Orí Tenny ti há mọ́ tọ́kì di Egypt. Bọ́gà rẹ̀ ti há mọ́ tó mu lèmi náà há mọ́ bí ti bá wájọ há. Ti Sunday Igboho bẹ́tà tiẹ̀. Ayé Sunday Igboho bẹ́tà yí ẹ. Ayé Abakintoye bẹ́tà yí ẹ. Tẹ̀lé onídìrí tó tẹ̀lé. Ó sì síwájú. Orí wọn náà lè bí ọ̀rẹ́ kóre Nàìjíríà. Ní ò bára wọn láàmú. Àmọ́ sọ́kò. Ẹ sì mọ̀ kọ́ ga yín mọ́. Omi iṣẹ́ mi. Depression is real. Lóde. Sọ̀rọ̀ pé ti bí olóṣì. Kò yẹ rẹ́rìn bí wèrè. Àlàáfíà ò tó ẹ pẹ̀lẹ́. Àbọ̀tà ló wá lóhun ṣépè fáwọn kan. Òun gọlé alúà, òun wọlé èpè. Wọ́n tó ń wọlé alúà tó padà ń wọlé èpè. Ọgbọ́n kan ti ń ṣe ẹ́. Aláàárẹ̀. Lórí. Àwọn wo náà fẹ́ kú àbí wọ́n gangan ló dá hypertension. Ó ti lá hypertension, ó ti wà depressed. Kò ṣe rádaràdá lórí íńtánẹ́ẹ̀tì, ó ń ṣe bí olóṣì. Sọ̀rọ̀ tó bá ti rìn dín tán kó sọ̀rọ̀. Wọ́n ní tán bá bí yín re tó bá nírọ́ ló ń pa òun púrúfù à Ọlọ́run bàbá mi àtọlọ́run mi dákun jẹ́ káwọn ajá yìí jáde Ọlọ́run mi iṣẹ́ mi wọ́n jẹ́ ń parí rẹ̀. Iṣẹ́ òṣì wo ló ń ṣe? Iṣẹ́ àbòsí wo ló ń ṣe? Olúwa ẹnu oníkọ̀ láti ń gbọ́. Iṣẹ́ àbòsí òfò wo ló ń ṣe? Ẹnu oníkọ̀ láti ń gbọ́kàn, ẹnu oníkọ̀ láti ń gbọ́. Olúwa. Just stay your day. Stay your lane, Tenny. Stay your lane.
Stay your lane. Yorubawuyi ni orúkọ mi. Don't come my side. Ìdí wèrè wo ló ń jù. Ìgbẹ́ ló wà ńbẹ̀ na kàkà dé díẹ̀. Kàkà na yín dé díẹ̀. Kàkà na yín dé díẹ̀. Ìgbẹ́ ló wà ńbẹ̀. Wí ẹ̀ túká dànù. Onírànù. Aláìnírò náà Galatia. Orúmú jẹ́ paná padà. Ìtì ń pọ̀. Sọ̀rọ̀ káyé gbọ́ ẹjọ́ kó yé ṣe rádaràda. Ibi rúùmù ni mo wà. Pẹ̀lẹ́. Oya. Owó studio. Ẹ̀rí mo ṣe. Owó studio yẹn gan bó ló ti rí. Tẹ́ni máìka bẹ́ẹ̀ tó ṣe bẹ́. Owó studio yẹn gan bó ló ti rí. Ọ̀rọ̀ ń dùn gan. Bó ló ti lọ́wọ́ studio yẹn. Ìṣàkà Sunday Igboho ló ti rí. Ilé tó fi tọ́. Ilé tó fi tọ́ mọ ni ìrì ló máa wò. Ìrì dẹ̀ ti ń wò. Rédèrèdè ló máa ń gbẹ̀yẹ eré òṣùpá. Wọ́n mẹ́kẹ́ bá ṣe eré òṣùpá títí wọ́n padà dá ogbẹ́ ẹnu ni. Oníràdaràda. Wọ́n fi mí parọ́. Ó fi mí jẹ́rìí irọ́. Apart from owó, to be sincere, kì í ṣe pọ́wọ́ ni bàbá Muyideen fi bá a sọ̀rọ̀. Torí pé òun ló kọ́kọ́ rán bàbá Muyideen níṣẹ́. Mo sọ fún pé bàbá rẹ̀ ni. Òun ló kọ́kọ́ rán bàbá Muyideen níṣẹ́. Ó rán arọ níṣẹ́, ẹni arọ, ẹni wìsàrọ. Ẹ̀yin tẹ́ ẹ̀ tó nu bàtẹ́ ẹṣẹ́ nìyẹn. Ẹ̀yin tó yẹ pẹ̀lẹ́ sọ fún màá ní ó sọ fún mi nígbà báyìí. Alábòsí ni ẹ́ Tẹ́ni. Gbogbo everywhere ló rìn sí. Láti wá down for Sunday Igboho. Lọ kọ sílẹ̀. Gbogbo banijẹ́. Ìjọ tó bá dẹ́kun àti banijẹ́. Ìjọ yẹn la máa bà ẹ́ jẹ́. Má wulẹ̀ relent lórí ọ̀rọ̀ Sunday Igboho mọ́ o. Tó jẹ́ tó bá fi lè relent pé ò bá Sunday Igboho jẹ́ mọ́. Tẹ́ni lọ kọ sílẹ̀. Today is 22nd of May 2022. Excuse me. Today is 22nd of May 2023. Today is 22nd of May 2023. Ìjọ tó bá dẹ́kun àti banújẹ́, ìjọ yẹn la máa bà ẹ́ jẹ́. Má wulẹ̀ stop àti bá Sunday Adéyẹmọ lórúkọ jẹ́ o. Because if you stop, ó lọ máa gbé àwọn tí wọ́n máa bà ẹ́ jẹ́. Ó lọ máa gbé wọn dìde. But to my side, má implicate me pẹ̀lú irọ́ ẹ̀. This shows that everything you have been saying about Sunday Igboho is irọ́. If you can come out categorically and be saying lórí Yorubawuyi, èmi sọ. Tẹ́ni tó bá wá, I challenge you. Tí o bá gbé bí tí mo ti sọ jáde fún jáde, má yẹ kí n bẹ́ ìpele ẹ o. Tí o bá gbé bí tí mo ti sọ pé Tẹ́ni ogbolo Yorubawuyi wípé must be. O sọ pé aside with Sunday Igboho, aside with Tinubu 100%. Pé mi sọ bẹ́ẹ̀. Mo tó wá debunk again. Ẹni tó bá gbé photo méjì jáde pé máa pa ẹ́ o. I don't want you. Day your day, make I day my day. Then day your day, make I don't want to interact with you. Day your day, make me Yorubawuyi, make I day my day. Má wá wàhálà o. Tẹ́ni kí mo sọ fún ẹ, má wá wàhálà o. Ajẹ́ bá ń sinwin kó mojú náà o. Yí ọwọ́ ẹ̀ sí bí out. Má implicate me. Má fi mi jẹ́rìí irọ́, má fi mi pa irọ́ o. I am not here to support irọ́ òṣì tó ń pa. Kò jù bẹ́ẹ̀ yẹn lọ for now.